ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ fún tòní òun náà ni ètò tí ọpọ́n súnkàn lórí fọ́nrán tí a mọ̀ sí Seed of Life Television, ìkànnì tí a ti ń ṣe ìtànkálẹ̀ ìhìnrere àti ìmúgbòòrò ìjọba ọ̀run. Orúkọ mi ni Yusuf David, olùṣọ́ àgùntàn Kenaland Baptist Church ní Fátòkun Bàpó ní ìlú Ìbàdàn. Láàárọ̀ ní àkókò yìí, kókó ọ̀rọ̀ tó wà níwájú mi òun ni yíyí padà kankan kúrò ní ọ̀nà náà. Yíyí padà kankan kúrò ní ọ̀nà náà. Ó tó di pa ó gbàdúrà, mo kí ẹ̀yin tí ẹ ń wò mí, ẹ jọ̀wọ́ bọ́tìnì pupa tó wà ní ọwọ́ ìsàlẹ̀ ẹ bá mi tẹ̀ ká lè láǹfààní láti tún máa tẹ̀síwájú láti máa gbádùn ara wa. Ẹ̀yin tẹ́ ẹ ti tẹ̀ ẹ ṣé mo dúpẹ́, ẹ̀yin tẹ́ ẹ ṣe ń darapọ̀ mọ́ fún ìgbà àkọ́kọ́ ẹ jẹ́ kí a gbìyànjú láti rí pé a tẹ̀ lọ́gán tí a bá ti tẹ̀ á láǹfààní láti máa gbádùn ara wa ní ìgbàdégbà ní ojoojúmọ́ àti èmi àti àwọn akẹgbẹ́ mi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé a gbé yín ga, ẹ gba ọpẹ́ wa. Ògo ni forúkọ yín lókè ọ̀run, nítorí pé ẹ fààyè gbà wá fún wákàtí àkókò tí a pè ní oore ọ̀fẹ́ fún tòní. Ọlọ́run a gbé yín ga, a béèrè fún oore ọ̀fẹ́ fún ọjọ́ tí òní, ẹ yọ̀ǹda rẹ̀ fún wa. Ògo ni forúkọ yín lókè ọ̀run. Látorí ìsun ọ̀rọ̀ ẹ bá wa sọ̀rọ̀. Jésù Olúwa wa, àmín. Mo kà láti inú ọ̀rọ̀ Ọlọ́run ìwé Ẹ́kísódù orí 23 láti ẹsẹ̀ 7 sí 14. Nígbà tí ẹsẹ̀ wúrà wa yóò wà ní ẹsẹ̀ 7. Mo kà láti inú ọ̀rọ̀ Ọlọ́run, ó sọ wípé Olúwa sì sọ fún Mósè pé lọ sọ̀kalẹ̀ lọ, nítorí àwọn ènìyàn rẹ tí ìwọ mú gòkè láti ilẹ̀ Íjíbítì wá wọ́n ti ṣẹ̀, wọ́n sì yí padà kankan kúrò ní ipa ọ̀nà tí mo là sílẹ̀ fún wọn. Wọ́n ti dá ère ẹgbọ̀rọ̀ màálù fún ara wọn, wọ́n sì ti ń bọ, wọ́n sì ti ń rúbọ sí i. Wọ́n sì wí pé Ísírẹ́lì, wọ̀nyí ni òrìṣà rẹ tí o mú gòkè láti ilẹ̀ Íjíbítì wá. Olúwa sì wí fún Mósè pé èmi ti rí àwọn ènìyàn yìí, sì kíyèsí Ọlọ́run líle ni. Ǹjẹ́ nísinsìnyí jọ̀wọ́ mi jẹ́ kí ìbínú mi kí ó gbóná sí wọn, kí èmi kí ó lè pa wọ́n run. Èmi ó sì sọ ìwọ di orílẹ̀-èdè ńlá. Mósè sì bẹ̀ Olúwa Ọlọ́run rẹ̀, ó sì wí pé Olúwa, èyí ti ṣe tí ìbínú rẹ fi gbóná sí àwọn ènìyàn rẹ, tí ìwọ fi ipá ńlá àti ọwọ́ agbára rẹ mú láti ilẹ̀ Íjíbítì jáde wá. Nítorí kíni àwọn ará Íjíbítì yóò ṣe sọ wípé nítorí ibi ni ó ṣe mú wọn jáde láti pa wọ́n lórí òkè àti láti run wọ́n kúrò lórí ilẹ̀. Yí padà kúrò nínú ìbínú rẹ tí ó múná, kí o sì yí ọkàn padà ní ti ibi yíyí sí àwọn ènìyàn rẹ. Rántí Ábúráhámù, Ísákì àti Ísírẹ́lì, àwọn ìránṣẹ́ rẹ, ẹni tí ìwọ fi ara rẹ búra fún, tí ìwọ sì wí fún wọn pé èmi ó mú irú ọmọ yín bí ìràwọ̀ ọ̀run àti gbogbo ilẹ̀ náà tí mo ti sọ nù. Irú ọmọ yín lèmi ó fi fún wọn, ó sì jogún rẹ̀ láéláé. Olúwa sì yí ọkàn padà ní ti ibi náà tí ó sọ pé òun ó ṣe sí ènìyàn rẹ̀. Ẹsẹ̀ wúrà wa ó wà ní ẹsẹ̀ 7. Olúwa sì sọ fún Mósè pé lọ sọ̀kalẹ̀ lọ, nítorí àwọn ènìyàn rẹ tí ìwọ mú gòkè láti ilẹ̀ Íjíbítì wá wọ́n ti ṣẹ̀. Gbogbo wa ni a mọ̀ yìí pé ìran Ísírẹ́lì jẹ́ ìran tí Ọlọ́run fẹ́ràn. Wọ́n jẹ́ ìran tí ó jẹ́ wípé ní gbogbo àgbáyé títí di àkókò yìí wọ́n dúró gẹ́gẹ́ bí ẹyinjú Ọlọ́run nínú ká jagun. Wọ́n jẹ́ ìran Ísírẹ́lì jẹ́ ìran tó jẹ́ pé títí di àkókò yìí Ọlọ́run kò fi wọ́n sílẹ̀. Ọlọ́run kà wọ́n kún, ó kà wọ́n yẹ, ó ń kọ́ wọn, ó ń tọ́ wọn, ó sì ń darí wọn ní gbogbo ìṣiṣẹ́ ìrìn àjò ayé wọn. Ṣùgbọ́n nǹkan kan ṣẹlẹ̀. Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Òun la rí nínú ẹsẹ̀ wúrà yẹn. A rí wípé ìran Ísírẹ́lì bí Ọlọ́run ṣe ń darí wọn tó, ó pinnu láti mú wọn kúrò ní oko ẹrú.
nínú ìrìn àjò ọlọ́jọ́, nínú ìrìn àjò tó ní ìgbà nípasẹ̀ ìránṣẹ́ rẹ̀ Mósè. Wọ́n sì wà nínú ìrìn àjò yìí, ṣùgbọ́n ẹ mọ̀ gẹ́gẹ́ bí ènìyàn, nígbà tí èèyàn bá bẹ̀rẹ̀ sí ní ìrìn àjò ìkan tàbí òmíràn, nígbà tí èèyàn bá dé agbede méjì, á dàbí ẹni pé kéèyàn ó padà. Ẹnìkan náà máa ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ní àkókò yìí. Ìrìn àjò tí wọn náà rìn ó dàbí ẹni pé kó padà. Ìránṣẹ́ Ọlọ́run kan tiẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Ó ń kọ sí bíi pé kó padà sẹ́yìn. Ó ń kọ sí bí ẹni wípé àbí Ọlọ́run ti rán òun lọ síbẹ̀ ni. Má padà. Oríṣiríṣi là ń gbọ́. Àwọn kan ti padà. Wọ́n kúrò ní ojú ọ̀nà ti Ọlọ́run. Wọ́n yà sọ́tọ̀. Wọ́n yà sí ọ̀nà mìíràn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe aláwo. Wọ́n ń pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run. Bóyá ìwọ náà lórí ọ̀fẹ́ láti gbọ́ mi. Bóyá o tiẹ̀ ti yẹ kúrò ní ọ̀nà náà tó jẹ́ pé ìtara ló kù tó kàn ń lò. Gbọ́ o, àwọn nǹkan mẹ́ta kan wà tí mo fẹ́ kó yé ọ ní wípé ìrìn àjò tó ń rìn pẹ̀lú Ọlọ́run ó ní májẹ̀mú nínú o. Bí Ọlọ́run bá ènìyàn dá májẹ̀mú, lọ́gán tó bá ti yẹ kúrò nínú májẹ̀mú Ọlọ́run, ó túmọ̀ sí wípé ó ti yẹ kúrò nínú ìlànà. Má gbàgbé o, yíyí padà kankan kúrò ní ọ̀nà náà. Ọ̀nà wo ni ọ̀nà náà? Ọ̀nà tí Ọlọ́run yàn fún ènìyàn láti rìn. Bí ènìyàn bá ti kùnà láti rìn nínú ìrìn àjò tí Ọlọ́run fi ẹsẹ̀ rẹ̀ sí, ó túmọ̀ sí wípé ó ti yàn fún ara rẹ̀. Ẹ má gbàgbé, mo sọ fún wa nínú ìwàásù kan láìpẹ́ wípé ibi tó dára fún ènìyàn láti wà, òun ni ibi tí Ọlọ́run yàn fún láti wà. Tí òyìnbó pè ní the best place to be is where God wants you to be. Tó o bá ti yẹ kúrò nínú ìlànà náà, ó túmọ̀ sí wípé òun jẹ́ iṣẹ́ ara rẹ̀. Ó túmọ̀ sí wípé o ò lóore ọ̀fẹ́ láti jẹ́ iṣẹ́ tí Ọlọ́run rán ọ mọ́. Mósè àti àwọn ènìyàn rẹ̀ rìn ìrìn àjò. Ọlọ́run sì darapọ̀ mọ́ wọn, àti Mósè àti àwọn ènìyàn. Wọ́n jẹ́ olùfọwọ́sowọ́pọ̀ fún ìmúṣẹ ohun tí Ọlọ́run gbìyànjú láti jẹ́ kó wá sí ìmúṣẹ nínú ìtàn àti ètò tí Ọlọ́run ní fún ìran Ísírẹ́lì. Ṣùgbọ́n lọ́gán tí wọ́n yẹsẹ̀, Ọlọ́run kéde. Kí ni nǹkan tó kéde tí mo dẹ̀ fẹ́ kí gbogbo ènìyàn mọ̀ ní pé gbogbo ìkùnà níwájú Ọlọ́run ẹ̀ṣẹ̀ ni. Gbogbo ìkùnà níwájú Ọlọ́run ẹ̀ṣẹ̀ ni. Ẹlòmíà máa sọ pé mélòó ni mo dá nínú ẹ̀ṣẹ̀? Ṣebí kan ni mo ṣe, ṣebí kan ni mi ò ṣe. Ẹ wo òfin mẹ́wàá tí mo ṣe gbà. Ẹyọ kan nínú rẹ̀ ní àwọn ènìyàn wọ̀nyí wọ́n kùnà nínú rẹ̀. Lọ́gán tí wọ́n sì kùnà nínú rẹ̀, Ọlọ́run padà lẹ́yìn wọn. Ẹnìkan náà ń gbọ́ mi láàárọ̀ yìí. Ohun tó ra wọlé yẹn, ìbá sàn o kí ìdájọ́ gbígbóná tó dé, kí wọn náà kó yọwọ́ rẹ kúrò níbẹ̀. Kó o pinnu láti rí wípé o padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Torí lọ́gán tó bá ti padà sí ọ̀nà Ọlọ́run, ojú ọ̀nà gangan ló wà yẹn o. Bó ṣe ń fi ọ̀nà Ọlọ́run sílẹ̀, o ti ń lọ sínú ìparun. Méjì ni ọ̀nà náà, ìkan sí ìyè, ìkejì sí ìparun. Ọ̀nà náà tí mo ń bá ọ sọ nípa rẹ̀, òun náà ni ọ̀nà sí ìyè àìnípẹ̀kun. Ṣé o ti fàyè rẹ fún un? Ṣé o ti fi ìpín rẹ fún un? Ṣé o ti fi ọ̀nà rẹ lé lọ́wọ́? Ṣé kìí ṣe pé ẹnìkan ló ń lu ṣẹ́rẹ́ fún ọ lójoojúmọ́ tó ń sọ ipa àti ọ̀nà rẹ fún ọ? Ó mà léwu fún ọ. Ó léwu fún ọ. Ẹnikẹ́ni tó bá ti mú nǹkan mìíràn mọ́ ìrìn àjò rẹ̀ tàbí mọ́ láti fi rọ́pò Ọlọ́run, ó túmọ̀ sí pé ó ti ya ẹ̀gbọ́. Òun fúnra lára ara rẹ̀, ó ti ya ẹ̀gbọ̀rọ̀ màálù tí yóò máa sìn. Wo bí ó ti ẹ̀lì má jẹ́ ògùn ni wọ́n ṣe. Ó lè jẹ́ nǹkan kan ló mú ṣe pàtàkì ju Ọlọ́run lọ. Kíyèsára ọmọ Ọlọ́run, kíyèsára ọmọ ènìyàn, kí ọ̀nà náà kó má bàa bá sọnù lọ́wọ́ rẹ̀. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì oko àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ̀ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta. Ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú ètò òun ní ìfọwọ́ sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6 àbọ̀. Sígbà wo? Sí aago 6 àbọ̀. Àràárọ̀. Bí ilé iṣẹ́ ìmáwòrán. Gbogbo ìkùnà ni ó ní ìjìyà. Nǹkan mìíràn tí mo fẹ́ ká dìmú nìyẹn. Gbogbo ìkùnà kan péré làwọn ènìyàn wọ̀nyí ṣe. Ọlọ́run sì kéde ìdájọ́ gbígbóná. Ó túmọ̀ sí pé kò sí ìkùnà tí kò ní ìjìyà. Kì í dẹ̀ ṣe ìjìyà kékeré, ìjìyà ńlá ni. Kí ni àbájáde kéèyàn yẹ kúrò ní ọ̀nà? Lákọ̀ọ́kọ́, ìparun. Ọlọ́run pinnu láti pa wọ́n run pátápátá kúrò lórí òkè ìpẹ́. Wípé mo sì wá ń bẹ Ọlọ́run pé bàbá má ṣe bẹ́ẹ̀. Tó bá jẹ́ bẹ́ẹ̀, àwọn ènìyàn tó mú wọn kúrò lọ́dọ̀ wọn á máa sọ wípé àṣùtì ẹ̀fẹ́ pa wọ́n run lórí òkè ló parọ́ wípé Ọlọ́run ní kò mú wọn kúrò. Ọlọ́run ní ètò tó dáa fún ayé tiẹ̀ náà. Tó o bá ti yẹ̀, ó túmọ̀ sí wípé lójijì ìwọ náà ó parun ni. Mo gbàdúrà bó ṣe ń gbọ́ mi ní wákàtí tó ń pinnu wípé o ò ní kùnà,
Ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́ yóò sì mú ẹsẹ̀ rẹ dúró ní kankan. Jẹ́ ẹni tí ní ó ní àfiyèsí wípé alábàáṣiṣẹ́pọ̀ ní ìwà àti Ọlọ́run. Ojú ọ̀nà tó bá sì fi ẹsẹ̀ rẹ lé, má ṣe yẹ̀ kúrò ní ọ̀nà náà. Má ṣe yẹ̀ kúrò ní ọ̀nà náà. Bíbélì sọ pé gbogbo ènìyàn ló ti ṣẹ̀ tó sì ti kùnà ògo Ọlọ́run. Ó ti ṣẹ̀, Mósè bẹ̀bẹ̀, ó sì rà àánú gbà. Ṣé ìwọ náà bẹ̀bẹ̀ láàárọ̀ yìí? Ṣé ìwọ náà bẹ̀bẹ̀ lọ́sàn-án yìí? Ṣé ó bẹ̀bẹ̀ ní àṣálẹ́ yìí? Wákàtí wo ni wákàtí tí ìwọ náà wà tó ti lórí ọ̀fẹ́ àti máa gbọ́ mi? Ǹjẹ́ ìwọ náà bẹ̀bẹ̀? Bíbélì sọ wípé Mósè bẹ̀bẹ̀ pé Olúwa kíyèsí yí ìbínú rẹ padà. Ọlọ́run sì gbọ́, ó sì yí ìbínú rẹ padà kúrò lórí ìran Ísírẹ́lì. Nítorí náà mo bẹ̀ ọ́, gbogbo àṣìṣe rẹ, gbogbo ìkùnà rẹ, pa ọkàn rẹ pọ̀ kó padà sọ́dọ̀ Ọlọ́run. Kò sí nǹkan tó dàbí kéèyàn wà nínú Ọlọ́run. Kò sí nǹkan tó dàbí kéèyàn wà nínú Jésù. Wo bí ọ̀nà mìíràn lè wà, ọ̀nà pọ̀, ṣùgbọ́n ìwé Olúwa kan sọ fún wa wípé ilẹ̀ mìíràn ìyanrìn ni. Bó bá ti kùnà ní ojú ọ̀nà ti Jésù Kristi fúnra ẹ̀ sọ fún wa pé òun nìkan ní ọ̀nà, òtítọ́ àti ìyè. Bí ènìyàn bá ti kùnà láti tẹ̀lé, ó béèrè, ó ní ǹjẹ́ ó ṣeé ṣe fún ènìyàn láti gba ojú fèrèsé wọlé. Irú ẹni bẹ́ẹ̀ kí là ń pè é? Ó lè ní bọ́ọ̀bá ní jẹ́ olè. Tá a bá ní kígbe olè lé ọ lórí ní ọjọ́ ìdájọ́, ó túmọ̀ sí pé ó tẹ̀lé ọ̀nà náà tí í ṣe ọ̀nà ti Jésù Kristi. Mósè gbàdúrà, ó sì yí ìpinnu Ọlọ́run padà sí rere fún ìran Ísírẹ́lì. Bí ìwọ náà bá lè ṣe bí Mósè ṣe ṣe ní ìgbàanì, ó ṣeé ṣe kí ìwọ náà kó ra àánú gbà. Ó ṣeé ṣe káàánú kó fọ̀n fún ìwọ náà. Má ṣe yẹsẹ̀, má ṣe yẹsẹ̀, má ṣe yẹsẹ̀. Olùfẹ́, gbọ́ ọ̀rọ̀ yìí ní wákàtí tó ń gbọ́ yìí, kó o sì pinnu tó bá ṣe ṣe. Bóyá o ti jẹ́ apadà sẹ́yìn nínú ẹ̀mí, bóyá o ti jẹ́ apadà sẹ́yìn nínú ìjọ, bóyá o tiẹ̀ jẹ́ ọ̀ṣà, bóyá o wà ní ẹ̀ka ti ààbò, ẹ̀ka wo ló wà nínú ìjọ tó jẹ́ pé o ti yẹsẹ̀ kúrò. Ọlọ́run ń pè ọ́ níjà láàárọ̀ yìí láti padà sí ojú ọ̀nà náà. Má ṣe yẹsẹ̀, ó léwu. Inú mi ó dùn tó bá lè yí padà. Lẹ́ẹ̀kan sí i, mo kí ọ wípé o kú oríire fún oore ọ̀fẹ́ ti tòní. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé, a dúpẹ́ o. A yìn yín lógo fún àǹfààní yìí. Ògo ni forúkọ yín lókè ọ̀run. À ń tẹ̀síwájú nínú ìrìn àjò lẹ́yìn tí a ti gbọ́ ọ̀rọ̀ yìí. Olúwa mú wa tẹ̀síwájú. Ẹnìkan gbọ́ mi, ó ṣaláìní ohun tó dára kan. Bíbélì sọ wípé àwọn ọmọ kìnìún wa máa ṣaláìní, ebi a sì máa pa wọ́n. Ṣùgbọ́n àwọn tó fẹ́ Olúwa kì yóò ṣaláìní ohun tó dára. Ohun rere tó nílò yẹn, alágbára ńlá kó yọ̀ǹda rẹ̀ sínú ayé rẹ̀. Ìpín rẹ̀ lénìí kó gba èrè mú, ayé rẹ̀ kó rí èrè mú. Ìgbọ̀wọ́ àmúbọ̀ yẹn, ọ̀run bọ́ kúrò lọ́wọ́ rẹ̀. Àṣẹ ọ̀run ti dùn. Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ má ṣe gbàgbé o, mo kí yín wípé ẹ ṣe ẹ kú àdúrótì. Bọ́tìnì pupa wọn mọ́ gbàgbé láti tẹ̀ tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa lọ́jọ́ ìdí kí iṣẹ́ yín tẹ́ ni mò ń bá wí. Ṣùgbọ́n àwọn tó ẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa lónìí, ẹ gbìyànjú kẹ́ ẹ tẹ̀ ká lè túbọ̀ máa tẹ̀síwájú láti máa gbọ́. Orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Yusuf David. Mo ń gbẹnu sọ fún Seed of Life Television tó kalẹ̀ sí Odòọ̀nà ní ìlú Ìbàdàn ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jẹ́ ká pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Ẹ ṣé àdúpẹ́ o.